sọ wá lẹ́nu àbí sọ yín lẹ́nu. ó dà gbogbo ẹ̀. ṣé tọ́lọ́run bá ti pèèyàn tó yẹ pé ẹni tó ti ń ṣiṣẹ́ wòlíì ṣé kò ní right láti sọ pé òun fẹ́ máa dóbò ní débi pé tó bá ti rí wòlíì pé ó wà pẹ̀lú obìnrin wọn á ti máa ní ṣèbí wòlíì ló pe rẹ̀ ṣó yẹ kó obìnrin máa wà pẹ̀lú ẹ̀ ṣó yẹ kó máa sọ pé òun dóbò kí ni ẹ máa ń gbà ṣáwò kì í ṣèyàn ni. èmi ò rẹ́ tọ́lọ́run pè rí. ok. àbẹ̀yìn rí ẹni tọ́lọ́run pè rí. àfẹ́ni bá pe rẹ̀. sọ bó ṣe rí nìyẹn. èèyàn ní gbogbo wa. èèyàn ní gbogbo wa. ẹ ṣé gan sà. tọ́lọ́run pè ẹ̀yin ni. tí ọlọ́run bá pè yín tọ́lọ́run bá pè yàn bóyá ọlọ́run fẹ́ pe nìyẹn sọ́dọ̀ nìyẹn. ẹ káàsán. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè ni. ìjọba ọlọ́wọ́ pé lọ́ọ̀kì ló máa ń wà. nípẹ̀kun. ǹjẹ́ èèyàn lè tẹ̀lé ọ̀nà méjì papọ̀ àbí ọ̀nà mẹ́ta papọ̀ tó ṣe pé ọ̀nà kan ṣoṣo ní ìjọba ọ̀run náà? a rí i pé ọ̀nà méjì ló wà ìkan sí ọ̀run àpáàdì ìkan sí ọ̀run ọ̀nà ìyè. a dẹ̀ rán Jésù wá sí ayé láti tẹ̀lé láti gbàgbọ́ nínú ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, pé láìsí pé a bá tẹ̀lé ọ̀nà kìrìsìtẹ́nì ǹjẹ́ a lè jogún ìyè àìnípẹ̀kun? wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà Jésù ní Olúwa olùgbàlà, ó dẹ̀ tún ṣe awo, ó dẹ̀ tún kírun, ó dẹ̀ tún ṣe oríṣiríṣi ọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ó ń bọ̀rìṣà, ọ̀pọ̀lọpọ̀ gbére kalẹ̀ ó ń sìn, ọ̀pọ̀lọpọ̀ ó dẹ̀ tẹ̀lé Jésù. ǹjẹ́ èèyàn lè tẹ̀lé ọ̀nà méjì papọ̀ ó dẹ̀ jogún ìyè àìnípẹ̀kun? ìbéèrè mi nìyẹn sà. ẹ má bínú sà o, ó dà pé bí mo sì gbé kalẹ̀ ẹ má fi sí ìbínú sà. ẹ kí tó dáhùn pé question yín ẹ máa kọ́kọ́ dá mi lóhùn question tèmi náà. níbo lẹ ti rí mi lẹ́yìn Jésù? èmi béèrè ni. no nígbà tẹ máa kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni ẹ rí mi lẹ́yìn Jésù ẹ rí pé mo tẹ̀lé Jésù. bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni sà. mo rí i pé ẹ ní church. èmi lọ ń ṣe business ní ṣọ́ọ̀ṣì. aláì inú mi máa ń dùn pẹ̀lú òótọ́ yín. ok sà. tajà mi ní ṣọ́ọ̀ṣì. inú mi máa ń dùn pẹ̀lú òótọ́, jẹ́ kí n kúrò. in fact òtítọ́ ló gbé orílẹ̀-èdè lékè. tó bá ṣe pé gbogbo èèyàn lè máa sòótọ́ ọ̀rọ̀ bíi ti yín báyìí, in fact orílẹ̀-èdè á dáa. so kí wàá ní ìbéèrè yín báyìí. ẹ ti sọ true. okay. ẹ ti sọ true. àwa lọ sí business ní ṣọ́ọ̀ṣì ni àwa àmọ́ Jésù. ok fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ẹ̀ ń tanra yín o. èmi lọ sí business ní ṣọ́ọ̀ṣì ni. tí bá rí wípé ọjà business tí ṣọ́ọ̀ṣì tó fẹ́ rọ̀dà máa ń gbọ̀nà babaláwo lọ. tí bá rí pé tí babaláwo fẹ́ rọ̀dà máa ń gbọ̀nà àáfàá lọ. èmi ń jáwó kiri ni o. ok owó ló bá èmi o, kò sí èyí tó kàn mí kan ẹ̀ ń tẹ̀lé Jésù ẹ̀ ń tẹ̀lé anybody. mi ò tẹ̀lé èèyàn, owó lèmi tẹ̀lé o. I follow money, I don't follow anybody.
bàbá ẹ káàsì lẹ́tọ̀. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? ẹ ṣe mo rí pé ẹ mọ̀ ẹ ṣe fi wé because ẹ mọ̀ ẹ láì tàwọn èèyàn mo fẹ́ kí ẹ láì tì mí lórí kankan mo rí i pé lórí ọ̀rọ̀ Ọlọ́run a ní pé nígbà tí Ọlọ́run dá ayé wọ́n ní ó fọjọ́ mẹ́fà dá ayé ó fọjọ́ kìí sinmi wọ́n láti bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé nígbà tó fẹ́ dá ayé yẹn níbo ni Ọlọ́run wà ńgbà náà torí nígbà tí mo research mi ò rí research mo wò pé tí n bá pé Ọlọ́run wà nù afẹ́fẹ́ nígbà tó ń dá ayé lọ́wọ́ a jẹ́ wípé afẹ́fẹ́ ti wà kọ́lọ́run tó wà nígbà tí Ọlọ́run tí wọ́n bá pé kèsì nù afẹ́fẹ́ ló wà. sẹ́ẹ̀sì wa ń bí abẹ́tí tó lọ. bá yẹ pé inú àpáta so tó bá jẹ́ pé ó dábàá lórí omi náà ni a jẹ́ pé omi ti wà kọ́lọ́run tó wà nìyẹn so mo á ní láti béèrè lọ́wọ́ yín pẹ́jọ báwo la ṣe lè kí ni nǹkan tá a lè fi mọ̀ àti pé nígbà tó lọ́n fẹ́ dá ayé ǹjẹ́ níbo lọ́wọ́ wà ń gbà náà. nígbà tó lọ́n dá ayé mi ń dóbò lọ́wọ́ kò jẹ́ kí n lè focus ibi tó dúró sí ọkàn ibi tó dúró sí gangan. wọ́n ti dá yín bá. ìdírìdí ìmọ̀ nǹkan tó kàn mí kan mímọ̀ nǹkan tó kàn mí kan Ọlọ́run níbo lọ́lọ́run dúró sí èmi mọ́ Ọlọ́run ni ẹ kàn mọ̀ mí ni ẹ lè parí ṣàṣọba Solomoni kẹtì ẹ mọ̀ mí lẹ́ẹ̀kan wípé irú èèyàn wo ni mà ní í jẹ́ tí rírí tẹ́ rí mi tẹ́ni tó mọ Ọlọ́run tó mọ Jésù tó mọ anybody owó nìkan ni mo mọ̀ owó money lẹ́yìn owó mi mọ̀ kankan. I know only money. àwọn èèyàn láìkì irọ́ o kí ni wàá máa sọ fún ẹ pé bíbá ìlọ́lọ́run wà bíbá o kí ló fẹ́ gbọ́ lẹ́nu. What are you expecting? nǹkan tí mi ò mọ̀ ń pàdé wá ń bèrè lọ́wọ́. ẹ bèrè question tó ní ìtumọ̀. If you only know money, how did it come into existence? Bóyá kẹ́ ẹ sọ ní Yorùbá o mi ò fi bẹ́ẹ̀ gbóyìnbó. I have serious question. Come up. Ẹ bá ní béèrè o ní àǹfààní láti send request kó wá béèrè. Àwọn aráyè ẹjọ́ wẹ́wẹ́ o. Hello sir. Ẹ káàbọ̀ sí àlàáfíà. ẹ wá dúpẹ́ bàbá ẹ pẹ́ fún àṣà. Kí ni ìbéèrè yẹn? Ìbéèrè mi ni pé àwọn obìnrin tí wọ́n ti lọ máa bímọ kan sí ọ̀dọ̀ wọn tẹ́lẹ̀ yẹn tí wọ́n á fẹ́ single ṣé ń gbọ́ mi sà. Ẹ bá ti ra dátà kẹ́ padà wá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá o ẹ kú iṣẹ́ o. Ẹni béèrè ni àbí ẹnì kan ló fẹ́ bá mi sọ. Mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí mo rí gbà láti wà nílé ni mo ti ń tẹ̀lé yín ó ti pẹ́ díẹ̀ and nǹkan tí mo kàn rí ni pé humanity tẹ́ gbé dání mo fẹ́ kẹ́ gbé dání dáadáa then mi ò kì í ṣe religious person torí mi kì í ṣe religious person so but although I'm a Christian but I'm not a religious person so I believe in humanity mo gbàgbọ́ nínú humanity ká ràn yàn lọ́wọ́ kí àwùjọ tá wà kí ìfẹ́ wà níbẹ̀ kí òdodo dẹ̀ wà níbẹ̀ ká rí òótọ́ ká sọ òtítọ́ so irọ́ tó wà ní ayé ǹsìn ó ti jẹ́ kò jẹ́ ká mọ̀yàn gidi kò jẹ́ ká mọ̀yàn rere so but mo fẹ́ béèrè question kan sá question mi yẹn ni pé sá kí ló fà á sà tí ó dàbí gbà pé bóyá àwọn olótìtọ́ àwọn tó ń sọ òtítọ́ wọn ò pọ̀ láyé mọ́. Torí pé òtítọ́ ti sórí ibú ni kò yọwọ́.
ayé òde kí n tẹ̀lé lórí ikú. so nǹkan tẹ́ ń sọ ni pé òtítọ́ ò kí ń yọ owó Olórí ibú làwọn lóòótọ́ yẹn. so kí gbogbo wa máa parọ́ ká lè make owó. Ẹni bá mọ̀ pé wọ́n fẹ́ ṣoríire láyé gbọ́dọ̀ parọ́ o. Ọlọ́run fúnra ẹ̀ ò dá yín pé kẹ́ máa sòtítọ́. lọ́nà wo sà. That's the reason why I fi ní day and night. So ó ní ibi tí ìmọ̀lẹ̀ máa dé máa dúró tí òkùnkùn máa take over. So ìtumọ̀ ẹ̀ ni wípé o gbọ́dọ̀ purọ́ 50%, òtítọ́ 50%. Alẹ́ àárọ̀. So ọ̀sán dúró fún òtítọ́, alẹ́ dúró fún irọ́. So ó ní dọ́tọ́ Ọlọ́run fúnra ẹ̀ máa ń ró lóru yẹn kílẹ̀ tó mọ́ tí ò yé àwa ẹ̀dá táwa fi máa ń sùn yẹn. Yeah. So ẹ̀yin náà gbọ́dọ̀ ní dọ́tẹ́ máa ró kẹ́ tó lè ṣoríire nínú ayé yìí. Kò dẹ̀ gbọ́dọ̀ hàn sí ọmọ aráyé tí ìdán yẹn bá hàn sí ọmọ aráyé àṣírí yẹn máa tú ẹ máa dolí yẹ̀yẹ́. Ìdí nìyẹn tí Ọlọ́run máa jẹ́ kí gbogbo everybody sùn. So kílẹ̀ tó mọ́ àti ró dán. That's the reason why ẹlòmíì lè weak tó bá máa sùn tó bá máa jí báyìí ara ẹ̀ máa yá padà. So ìdán yẹn Ọlọ́run fi hàn anybody. So ẹ̀yin náà gbọ́dọ̀ ní ìdán tẹ́ máa ró ní lókì. ọ̀rọ̀ yín yé mi sà àṣírí ńlá dédé yìí àṣírí ńlá mo fẹ́ béèrè ìbéèrè kan sí sà. Okay. Èyí tó túmọ̀ sí pé òru yẹn Ọlọ́run fi ń bo àṣírí àwọn kan. Ó fi ń ṣe àwọn kankan tí àwa ènìyàn ò gbọ́dọ̀ focus. Tí àwa ènìyàn kò gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Wow. Ìyẹn làwọn olóyìnbó ń pè ní strategy. Kò sí nǹkan tó ń jẹ́ strategy, irọ́ ló ń jẹ́ strategy. Yes, jìbìtì ló ń jẹ́ strategy, nothing like strategy. Anything strategy, anything mọ́ lọ́pọlọ, jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Anything tó bá ní is unquestionable, nǹkan tí o lè question, irọ́ ló wà ń bẹ̀. Because tá a bá question kíní yẹn, àṣírí ẹ̀ máa tú. So that is it. All right, sir. Ẹ ṣé gan sir. More knowledge, more. Gbogbo ẹni tẹ́ wà ní comment section tẹ́ ń gbọ́rọ̀ mi tẹ́ ń ṣe wàá tẹ́ fún mi ní gift ẹ̀ ní ọrùn wọ̀ pó àṣẹ́gun. Ẹ̀ẹ̀kan lè wá máa gbọ́n omi ọgbọ́n mu níbí tí ẹ̀ ní máa tẹ́wó. Ó yẹ kẹ́ ẹ máa tẹ́wó àti dá mi fún yín wípé kí mi máa ṣe yín lóore pẹ̀lú ọgbọ́n. Àwọn kan wà níbí nísìn tó jẹ́ pé wọ́n believe wípé ó dá kí wọ́n máa sòtítọ́ 100%, orí ibú ni. O gbọ́dọ̀ sòtítọ́ 100%, òtítọ́ ò gbọ́dọ̀ ju 50%, irọ́ ẹ̀ 50%, irọ́ ò gbọ́dọ̀ pọ̀ ju òtítọ́ gbọ́dọ̀ pọ̀ ju irọ́. Wèrè o gbọ́dọ̀ nice 100%. Hear me? O gbọ́dọ̀ nice 100%. O dẹ̀ gbọ́dọ̀ ya wèrè 100%. Everything in your life is 50-50. 50-50. Nice 50%. Gíran 50%. Tí wèrè ẹ bá ti ju nice ẹ lọ wá tẹ́. Tí nice ẹ bá ti ju wèrè ẹ lọ wọ́n máa pa á. Irú bí mo ṣe wà ní ìsìnkú tó lè pa mí. Mo mọ bí tó yẹ kí ti sọ̀rọ̀. Mo mọ ọ̀rọ̀ tí máa dá sí. Mo mọ ọ̀rọ̀ tí mi ò ní dá sí. Mo mọ nǹkan tó máa pè mí sí tí máa dá ẹ lóhùn. Mo mọ nǹkan tó máa pè mí sí tí mi ò ní fún ẹ lésì. Ó lẹ́yìn tó máa bú mi tí máa fún lésì. Ó lẹ́yìn tó máa bú mi tí mi ò ní dá lóhùn. Kọ́kọ́rọ́ láyé tó bá ti gẹ̀ẹ́tì àwọn kọ́kọ́rọ́ yẹn o lè ní problem, but tó bá ti ní kọ́kọ́rọ́ lọ́wọ́ pàṣẹ márùn pa kí lójú títọ́. Olórí bú ẹ tó bá títù tọ́ 100% olórí bú ni wọn kì í sọ oríire wọn márùn pa. Irọ́ 50%, òtítọ́ 50%, wèrè 50%, nice 50%. That is why we have day and night. Tilẹ̀ bá mọ́ láti aago 5, aago 6 di aago 7 alẹ́ ilẹ̀ máa ṣú. Ibi tí ọ̀sán fẹ́ ṣiṣẹ́ dé nìyẹn, ibi tó títọ́ ẹ̀ máa dé nìyẹn, lè wá bẹ̀rẹ̀ ẹ̀rọ. Because tí o bá ti fún wọn ò ní sóríire, o gbọ́dọ̀ fún wọn nírọ̀ yẹn. Bọ̀ báwo ló ṣe lè mọ̀ ìgbà tó lè purọ́? Báwo ló ṣe lè mọ̀ ìgbà tó lè sòtítọ́? Gbogbo ẹ̀kọ́ yẹn ò ní.
irọ́ ẹ̀ làwọn pásítọ̀ fi ń gbowó lọ́wọ́ yín táwọn afá fi ń gbowó lọ́wọ́ yín ẹ̀yin máa forí gbálẹ̀ irọ́ ẹ̀ làwọn politician fi ń gbowó lọ́wọ́ yín tó fi ń gbá yín tẹ́yìn máa rò pé bóyá ẹ jẹ́ ká test ẹ̀ wọ́n máa ṣe dáadáa máa tanra yín irọ́ ẹ̀ làwọn celebrity ti ń gbá yín ok. ẹni tó jẹ́ pé ò já rárá. ọ̀ràn ayé mi lọ́wọ́ ni. lórí kí nìyẹn. mo ní díẹ̀ fún yín ní sá. irú help wo. ọjọ́ sá mo ń go through a lot ni. ṣé arọ ni yín ni. ara mi kì í ṣàárọ̀ iṣẹ́ mi ò lọ déédéé ni. iṣẹ́ wo lẹ ń ṣe. weather ni mo ṣe sá. kí ló tẹ̀ lọ yí síṣẹ́ mi instead of weather ìgbà tẹ́lẹ̀ pé weather lọ kí ló tẹ̀ tó wá iṣẹ́ mi ṣe. ọlọ́yẹ pé iṣẹ́ kan tí mo kọ́ náà nìyẹn. ẹ mọ sọ́kàwé wà ní. mi ò mọ sọ́kàwé wà. ẹ máa lọ kọ́ ni ẹ lè roko. mi ò lè roko sá weather náà ni iṣẹ́ tí mo yàn. ẹ tẹ̀lé gbé láàárùn. rárá sá. ẹ máa pẹ́ ní dìsápá ẹ ṣe bẹ̀rẹ̀ sápá ni ẹ lọ́ máa wọ ọ̀kadà ẹ lọ́ máa wọ kábúkábú kó tó di pa wá débi tá a wà yá àtọrọ jẹ kábúkábú là ń ṣe I'm proud to be a kábúkábú man I'm a kábúkábú man to the core kó tó di pa wá débi tá a wà yìí jẹ́ kí sọ ìtàn ìgbésí ayé mi fún ẹ díẹ̀. Sugar, do you have a question? Let me tell you the story of my life. Before I come to this internet, I'm a landlord. Kábíyèsí o. Ẹ káàbọ̀ sí ẹni béèrè ni. Ọba ẹ kújọ́ mẹ́ta sà. Sí ẹni béèrè. Mo ní ìbéèrè o. Ẹ béèrè yín. Ẹ ṣé gan ni sà. Ìbéèrè mi tí mo fẹ́ béèrè lórí Kristẹni lèmi but mo ti ń follow yín nísìnyí ó ti tọ́dún méjì sí mẹ́ta tí mo ti ń gbádùn àwọn ọ̀rọ̀ yín tó jẹ́ pé tàn wọ́n lẹ́sẹ̀ àwọn gangan but ẹ wá gbé mi débẹ̀ tán ní life yín kan mo miss ẹ̀ àwọn nǹkan kan tẹ́ dìmú nínú Kristẹni tẹ́ dìmú nínú ti mùsùlùmí tẹ́ dìmú nínú ti ìṣẹ̀ṣe because ìgbà míì màá kàn ru ọ̀rọ̀ yín màá fọ́ pé irú ẹ̀dá wo tún lọ bá iná pé màá rí bàbá tó ń jó ní chọ́ọ̀chì bàbá tó ń ní pẹ̀lú àwọn ti babaláwo bọ̀ tí wọ́n ṣe kọ́ àwa ní wípé ká mọ́ ìkan tá a bá ti dì mú ká mọ́ dé ọ̀dọ̀ àwọn aláwo wípé a tún ya ibòmíì ni mo tí mo fẹ́ fi béèrè ni pé ṣé téèyàn bá tún àṣẹ bí mo ṣe jẹ́ kírísítẹ́nì ẹ̀ tí má tún béèrè sí nǹkan míì ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ pé mo lọ béèrè sí nǹkan lọ́dọ̀ babaláwo because àwọn nǹkan tán fi rú wa lójú gbà yẹn ni sà. Question lè mi fi ń dáhùn question. Yes sir. Mọ́tò yín bàjẹ́ lọ sílé mechanic. Tí ẹ bá fẹ́ kọ́lé kí ló tẹ̀ lọ sílé mechanic? Kó papọ̀. Ṣé torí pé ẹ wá lọ sílé mechanic yẹn torí pé lọ pé bíkìlà pé wá bá yín kọ́lé yẹn ẹ̀sẹ̀ ni? Ẹ̀ṣẹ̀ kọ́ o. Bó ṣe rí nìyẹn. Department pastor ọ̀tọ̀ ni. Department àfáà ọ̀tọ̀. Department tout ọ̀tọ̀. Department babaláwo ọ̀tọ̀. Ìjọ tí àwọn ọmọ kan bá fẹ́ máa disturb ẹ láàrin ìlú pastor lè ṣiṣẹ́ yẹn àfáà lè ṣiṣẹ́ yẹn tout àwọn boys àdúgbò ló máa lọ pè wípé ọmọ yìí yọ mí lẹ́nu bá mi dín pẹ̀lú ẹ̀. Department àwọn sójà ọ̀tọ̀. Department àwọn ọlọ́pàá ọ̀tọ̀. Kí ọlọ́pàá wa máa bínú gbégélé tó fi lọ sí hospital. Kí hospital máa bínú gbégélé tó fi lọ pé rìwáyà nígbà tí mọ́tò ẹ bàjẹ́. So everybody have his own useful. Both Christian, both Muslim, they have it. Tó bá fẹ́ ṣe kó mọ tí èèyàn kan bá kú lọ pé pastor tí ayé bá ń lé ẹ babaláwo ló máa pè àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ayé máa pa ẹ ni o máa rá máa yé yes babaláwo ló mọjú àwọn ayé kì í ṣe pastor àwọn pastor nǹkan tó wà fún ni pé kán gbàdúrà kán wà ẹ̀sùn fáwọn èèyàn yes o fẹ́ sì ṣẹ́gun ayé ẹ̀pọ̀ kúlómọṣù ọ̀dọ̀ babaláwo ni má dò lọ́dọ̀ pastor àfi tó bá máa dó lọ́dọ̀ pastor ó gbọ́dọ̀ jẹ́ fọ́mọ́ babaláwo. Pastor tó bá mú sí babaláwo mọ́ títí ẹ lè dúró lọ́dọ̀ ẹ̀ àfáà tó bá mú sí babaláwo mọ́ títí ẹ lè dúró ṣùgbọ́n tó sọ pé kó lọ ka sáàmù kan sómi kó lọ máa gba ẹ̀wẹ̀ ọ̀sà pa ẹ̀ nìyẹn dà wọ́n fẹ́ gbá yín ní má dá wọn lóhùn bó ṣe rí wọ́n ti bá yín jẹ́ gan kékeré
kó tó di pa wàá já ẹmọye nǹkan tá a ti waste àìwẹ̀ ló sọ mí di gèlè yìí. So fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wá síbi tẹ́ wá ń sọ wípé you need help ẹ láì tí 2026 kò sí help for anybody. Let me tell you the story of my life. I'm a A better place